Mo jẹ́ ẹ̀jẹ́ fún orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà tó ń ṣàn fún wàrà àti fún oyin, ilẹ̀ tó kún fún àwọn akọni ọgbọ́n, ètò àti òye. Mo ṣe ìlérí gẹ́gẹ́ bí ọmọ ológo ilẹ̀ adúláwọ̀, ìtànṣán oòrùn láti la ayé já nílẹ̀ Áfíríkà, láti gbé ilẹ̀ Odùduwà lárugẹ. Mo fọwọ́ sọ̀yà pé n kò ní dalẹ̀ tàbí ṣọ̀tẹ̀ sí ìṣọ̀kan àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà. Èmi yóò fi gbogbo ipá, ọkàn, iṣẹ́, ọgbọ́n àti ìṣe mi sin orílẹ̀-èdè mi ní òtítọ́ àti lódodo títí ọjọ́ ayé mi. Gbogbo ìyànjú àwọn akọni tó ti lọ kò ní já sófo láti ọwọ́ mi títí dé ìrandíran tí ń bọ̀ lẹ́yìn. Mo ṣe ìlérí pé ẹ̀sìn tàbí ìṣèlú kò ní yà wá nílẹ̀ Odùduwà. Tó bá wáyé bẹ́ẹ̀, mo lè lo ọ̀kan ẹ̀jẹ̀ tó kù sára mi láti fi ṣègbè àti jàjàgbara fún orílẹ̀-èdè mi. Ilẹ̀ Odùduwà, èdè kan, àṣà kan àti ìṣe kan ló so wá pọ̀ láéláé lágbára Elédùwà. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi jákèjádò àgbáláyé, a kú dédé àsìkò yìí. Oòduà á gbè wá, kò ní gbé ọ̀dàlẹ̀. Ẹ̀yin ènìyàn mi, olóyè ọmọ Adéyẹmọ tuntun ṣe bẹbẹ o. Ìgbòho òòṣà ẹkùn ọkọ Fúlàní bàbá tuntun fakọyọ o. Màá fẹ́ kẹ́ ẹ jẹ́ ká lọ wo iṣẹ́ takuntakun tí olóyè ọmọ Adéyẹmọ ṣe nínú fídíò yìí. Òní yìí ni ọjọ́ 21 oṣù kẹfà ọdún 2026. Olóyè ọmọ Adéyẹmọ gbéra, wọ́n gba ìlú Ìgbẹ́tì lọ láti lọ bá fámìlì àwọn ènìyàn tí terrorist Fúlàní, àwọn Fúlàní terrorist tí wọ́n kó èèyàn wọ wọ̀gbẹ́, láti fi wọ́n lọ́kàn balẹ̀ wípé àwọn ènìyàn wọn tí wọ́n kó lọ wọ́n máa padà wá láyọ̀ àti àlàáfíà. Bàbá tún gbalé ọba Ìgbẹ́tì lọ. Ọba tiẹ̀ dá olóyè ọmọ Adéyẹmọ, wọ́n dá wọn lọ́lá. Ní gẹ́lẹ́ tí olóyè ọmọ Adéyẹmọ kúrò ní ààfin, ọmọ Adéyẹmọ wọ ìgà àwọn Fúlàní lọ ní abúlé wọn níbi tó kọ́ létí tó tòótó. Ẹ̀yin èèyàn mi, pẹ̀lú àwọn agbófinró, ẹ wá wo àwọn nǹkan tí wọ́n bá nílé sẹ́ríkì àwọn Fúlàní. Ìlú Ìgbẹ́tì la wà yìí, àbí gbogbo òkè ògùn pátápátá, gbogbo àwọn oníṣẹ́ bí yẹn wọ́n máa lé wọn kó gbogbo àti Ìgbẹ́tì ń bí o, àti Ṣakí o, àti gbogbo òkè ògùn pátápátá a máa lé àwọn kírímìnà yẹn kúrò pátápátá. Olóko á lè lóko, olódò á lè lódò. A ti bẹ̀rẹ̀ nìyẹn. Kò sí ìlú tá a lè wọ̀, ẹ fọ́ kára ìbalẹ̀. Ṣẹ́ni gbọ́, ẹni fojú sùn fún mi, ẹni dààmú lórí àwọn ọmọ yìí, ẹ fọ́ kára ìbalẹ̀. Ẹ mọ dúpẹ́ lọ́wọ́ ìjọba bàbá Tinubu, ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn ọlọ́pàá, ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn DSS, ẹ dúpẹ́ lọ́wọ́ sójà, gbogbo náà lọ ṣiṣẹ́, ẹ dúpẹ́ lọ́wọ́ àmọ̀tẹ́kùn, ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn fìgìláńtẹ́, ẹ rí pé àwọn ọlọ́pàá bá kó lẹ́yìn àwọn arọ́tù láti Àbújá, odidi Àbújá náà ti wá, pé gbogbo òkè ògùn bí àfọmọ́ ni. DPO gbópẹ̀ òun ní òsinmi kò sùn. Ìgbẹ́tì la wà yìí nìsín, DPO bí náà tó wá, special commander Ìgbẹ́tì, commissioner of police ìpínlẹ̀ Ọ̀yọ́, ó mọ́nítọ̀ wa gan, tó ń tẹ̀lé wa, tó bá yẹ kí tá bá ti fẹ́ ká mọ sọ, ẹni tó ti sùn fún ọmọ. Eléyìí náà ló máa jópin ní gbogbo òkè. Òpin lélẹ̀ máa jẹ́ fún ọ ní gbogbo òkè òkè pátápátá, àti Ìgbẹ́tì tá a wà yìí ni o, àti Ṣakí àti gbogbo ẹ̀, kò ní sínú nǹkan tó jọ bẹ́ẹ̀ mọ́ láyé láṣẹ Ọlọ́run. Òpin náà ni wọ́n wà yẹn lágbára Ọlọ́run.
káàbọ̀ sí ààfin bàbá wa kábíyèsí Onígbẹ̀tì of Ìgbẹ̀tì Kingdom. Lénìí ọjọ́ 21 oṣù kẹfà ìyá 2026 ní orúkọ Ìgbẹ̀tì lápapọ̀ àti bàbá wa kábíyèsí a dúpẹ́ fún olóyè Sunday Igboho. Wọ́n gbà wípé ohun tó bá kan Ìgbẹ̀tì ó kan àwọn tó rọ́mọ bíbí ìlú Ìgbòho ni wọ́n. Ìgbẹ̀tì Ìgbòho kì í sí. kábíyèsí ọmọ Ìgbẹ̀tì ni ọmọ Ìgbẹ̀tì bàbá bàbá mi yọpá tí ní bí bá àti Sunday bàbá mi ìgbà tí bá wà lọ bàbá sábà ló kọ́ náà lọ́bẹ̀ ilé wọn bí abẹ́ òkúta mo máa ń wà lọ́dọ̀ bàbá bí ọ̀sẹ̀ kan oṣù kan gbà ní èdè máa wà ń bẹ̀ bàbá wa tán gbèsè tán jẹ́ Onígbẹ̀tì gbà bẹ́ẹ̀ ni mo máa ń wá dọ̀ wọn dáadáa mo máa ń wà lọ́dọ̀ bàbá tí mo wá gbà fẹ́ lára ìlànà tí bá wà láti mọ̀ láìpẹ́ tí mo wá gbà kan màá bá bàbá ẹ wá gbọ́sọ̀ pé kíkà lọ èyí tí mo fẹ́ bàbá ní àwọn àgbà abóhùn lọ ní orí lọ́wọ́ fún mi ní àti ọba Mọdákẹ́kẹ́ tó kú òkúṣùà àti wá gbọ́ bàbá kábíyèsí àwa ló gba dé ọ̀dọ̀ bàbá mi àgbókè tó wọlé nígbà tó tún ẹni kan àwa ní bàbá Onígbẹ̀tì gbà àti bàbá yàbá àgbẹ̀wà èmi àti bàbá sára ọmọ ìyá ìjẹ́ náà ló mọ́ wá lọ kábíyèsí gbà náà mo máa ń wá àwọn bàbá mi tó bí mi nìyẹn ẹ mọ̀ kọ́ ọmọ Ìgbẹ̀tì máa bọ́ ó tún mọ́ mi pé ẹnu oníkàn láti gbọ́kàn tí ibi ò bá tẹ̀ tí ibi ò bá wọ́ ẹ̀ta bá ń wájú lórí abá sí fún ni kábíyèsí Ìgbòho jẹ́ ká mọ̀ yí pé ọmọ bíbí ìlú Ìgbẹ̀tì lòun ohun tó sì kàn wá ń bí ọkàn òun ni wọ́n sì jáde wá pé kí lọ́nà àbáyọ ẹ̀rí bá ṣe jáde nínú ilé àti bàbá kábíyèsí ni ọ̀nà àbáyọ ti wà Ọlọ́run sì dùn ánú láìpẹ́ ẹ̀tún bá ṣe kábíyèsí fún wọn ọgbọ́n ìmọ̀ òye àti àlàáfíà tí wọ́n fi ń darí ìlú yìí Ọlọ́run ní jẹ́ kó jọba Ọlọ́run á jẹ́ ká rí wọn pẹ́pẹ́pẹ́pẹ́ gbogbo ohun tó dàbí òkè ìṣòro wájú wa pẹ̀lú ògo Ọlọ́run lọ́sàn-án yìí pẹ̀lú àánú àṣẹ àti àyè àṣẹ tá a wà yìí àti ọlá t'Ọlọ́run gbé fún ọmọ wa ní Ìgbòho Òòṣà Ọlọ́run ti ní kárí ojútùú sóhun tí mẹ́lẹ̀ a wá rí ọmọ wa náà láìpẹ́ láì jìnnà pẹ̀lú ayọ̀ àti àlàáfíà láìpẹ́ láì jìnnà yóò fi ẹsẹ̀ ara rẹ̀ rí wọnú ìlú yàrá ṣùgbọ́n ká tó mú ohun gbogbo wá sí ìdánidúró bóyá ká gbólóhùn ṣókí látẹnu ọmọ wa náà. àwọn ládé Ìgbòho Òòṣà o ẹ bá dá aládùn kúlà pé àbára àti ọmọ orí àbí àbára lójú ọ̀sẹ̀ àbúrúkọ ní yẹmúyẹmú nígbà rẹ̀ ẹ mọ̀ kù ẹ gbọ́dọ̀ sá ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn bẹ́ẹ̀ bá kú lẹ́yìn yóò sì gbọ́ o àpètè kára bí àjẹrè àlùkò lẹ́nìkẹ́ owó jẹ́ òògùn jẹ́ àlùkùránì ní bàbá yà ó ní ti ṣe ní ti ṣe orí àwọn ìyá ayé wà lẹ́yìn rẹ̀ àwọn ọlọ́rẹ́ àwọn ọ̀rẹ́ sára òkú kọ́rọ́bìtì méje lòkun méje nìre òkú alára ní jájá òkú ẹlẹ́jẹ̀ ẹ̀rọ sì mọ́ mu jẹ òkú onígbàjámọ̀ ní jẹ̀rù orí òkú ọgbẹ́ wa inú mọ̀lẹ́ àtúndà wá sí Òòṣà. ẹ bá ṣe kábíyèsí ń bọ̀. ẹ pẹ̀ fún wa Ọlọ́run nípa mi jẹ Ọlọ́run nípa mi jẹ Ọlọ́run nípa òkè ògùn jẹ́ lápapọ̀ Ọlọ́run nípa Nàìjíríà jẹ́ àbáwá Bọ́lá mẹ́tì mú bọ́ Ọlọ́run jẹ́ mi ó kù Ọlọ́run jẹ́ kárí ọpẹ́ ìlú Nàìjíríà oníbàjẹ́ lọ́wọ́ gbogbo òkúlẹ̀ yóò níbàjẹ́ àwa ọ̀dọ́ àwa lábẹ́ bàbá wa Onígbẹ̀tì Ọlọ́run jẹ́ àrí bàbá tẹ́
bá fẹ́ pẹ́ láyé á ní ọlọ́run jẹ́ ní bàbá mi pẹ́ àwọn òní àdúrà bá ní sí fúnra bàbá yìí á ní bàbá ọlọ́run jẹ́ àríwí pẹ́ kò sí kẹkẹta lè sọ jù bẹ́ẹ̀ lọ nínú oríire pẹ́ yẹn àwa nẹ́ẹ̀dẹ̀ gbọ́dọ̀ wà lóyà torí pé ọlọ́run ni mo fi yẹn jọba àwọn èèyàn bẹ tó pé agbára ọlọ́run nìkan lọ́ka agbára èèyàn ká ògùn jẹ́ ọ̀ká kò sí kẹkẹ tọ́ka jọ ọlọ́run lọ torí gbogbo nǹkan tá a ní láyé ọlọ́run ló ní àti ògùn ní o àti gbá ní o àti gbogbo tá a dé mọ́ra yìí ọlọ́run ló ní òun ní ọ̀sọ̀ pé kó rí bẹ́ẹ̀ fún wa wọ́n bí èmi sínú ìbílẹ̀ ni ẹ gbọ́n bàbá tí mo ń dákọ̀ yẹn sì ẹni mọ̀ pé wọ́n gbówó mi nǹkan mi ni àwọn tó ń bí mi nìyẹn Christian ni mi ṣùgbọ́n èmi wọ́n bí mi sínú ẹbọ ìjẹbọ sẹ́mi mi ò fi bọ́ ni. nínú pé èmi mọ̀ sóògùn ìṣògùn tẹ̀lé ní ìṣògùn èmi ó sògùn wọ́n bí mi sínú ẹ̀ ní ilẹ̀ ìpínlẹ̀ sọ ọlọ́run ní fi wálẹ̀ láéláé àwa ọ̀dọ́ ni ká ṣe ra wọn lọ́kàn kádẹ̀mọ́ fàyè gba àlejò kan gba property wa gbogbo ìdáhùn Fúlàní ṣe tó ń gbé wa lọ́tún gbé wa ń gbòòrò gbé wa ń gbẹ́tì gbé wa ń kìsì gbé wa káàkiri wọn lágbára ẹ̀ àwa àkàtàjọmọ̀ ọdún la fàyè rẹ̀ gbà wọn. àwọn baba kábíyèsí baba wọn ní tí iná ọba láwo onígbòòrò láéláé tí ìbá yìí pé ẹnìkan bá jẹ́ alátọ̀nà kankan kéèyàn náà wọnú lórúkọ sọ pé àbá kò ní í sì bọ̀ àwa kan àwọn ọmọ ìlú kan náà ń bẹ lábẹ́ dẹ́yìn mọ̀tò fẹ́ kẹ́jẹ́ ká wà fẹ́ ní kí a bù ẹ̀dí ká mọ̀ sí bẹ́ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ bá ló láwọn tí ò bá fún yín ẹ̀dí ká wọ́n wà láyé ara ẹ̀ àwọn ẹ̀rọ wà láyé ara wa tó ká wá pílánì pé kí àwọn àlejò mọ wọnú ìlú fún àwọn jí wa gbé wọn mọ gbogbo wa jẹ wọn bá dúkìá wa jẹ ẹ̀dí ká stop ẹ̀ àmọye property la nínú igbó yẹn ta lè ṣe fúnra wa tí ọ̀rẹ́ kọjá pé Fúlàní ní bẹ́ẹ̀ so pẹ̀lú fọwọ́sowọ́pọ̀ Ọlọ́run àti ti bàbá Bọ́lá Ahmed Tinubu àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn kábíyèsí wa gbogbo òkùnkùn pátá gbogbo àwọn Fúlàní ẹ̀ lálejò nìkẹ́ ọ̀tá àwọn Fúlàní tó máa ń gbé lálàáfíà tí wọ́n dà wá láàmú tí wọ́n ṣiṣẹ́ wọn kò sí nǹkan tó kàn wá pẹ̀lú ṣùgbọ́n gbogbo àwọn tó láwọn òṣìṣẹ́ dáradára mọ́ àwọn òṣòwò mọ́ bandits làwọn fẹ́ mọ́ sí láwọn ojú wa gbé wọn mọ́ fi wá gbowó ni wọn ò ní kù kan lù bọ́n bá wọnú olè àmú wọn bọ́n bá kò sí tó lè wọ̀ táà ní mú wọn èyí tàbá rẹ̀ ti mú àtàfù ẹ̀ torí wọn àwọn tó ń mú náà tó bá mú yàwó yàwó wọn kọ báṣubáṣu wọn tún gbówó tó pa wọn lórí ilẹ̀ bàbá wa ọ̀yẹ́ kí ló ṣẹlẹ̀ mo fẹ́ kí gbogbo àwọn ọ̀dọ́ ká fọwọ́ sọ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò ọlọ́pàá DSS síkúrú ẹ jẹ́ ká fọwọ́ sọ ká bá kiri nǹkan tí ò yé wa ẹ jẹ́ sọ fún wọn àwọn afijilante ẹ̀ tíra àwọn ẹgbẹ́ bá ṣe ń ṣe pẹ̀lú wọn gbogbo àti mo wà lẹ́ksà mo gbọ́ àràsí ọba ń dá pé ọmọ mi nìgbò ọmọ mi Sunday ọmọ mi òbí òkè lẹ́nu ẹ̀tì ẹ̀wí àìsàn tó bẹ́ẹ̀ ṣe báyìí àwọn ọmọ tó jẹ́ tèmi tó máa ń lu ìsọ fún mi wọ́n tàn bá fẹ́ lọ ṣe nǹkan kan nígbà wọn ṣe nǹkan lórí ọ̀gá bàbá fún mọ́tò lẹ̀ ọmọ mi ní ẹgbẹ́ yà lọ gba mọ́tò ẹ̀ lọ gba mọ́tò ìgbà tí wọ́n ní wọ́n fẹ́ ṣe rálì ní Kotonu bàbá gba mọ́tò fún wọn ni àwọn ọmọ yẹn wá bá mi lọ kírísì wọn ní bàbá ọba àgbẹ̀tì lọ sanwó mọ́tò àwọn nígbà tí wọ́n ní kọ́ dáwó fún wọn wọ́n ní náà wọ́n ní kábíyèsí fún àwọn olówó mọ́tò pé káwọn wà láfíà tí mo wà láfíà kírímìnà kan táwọn wá ẹsẹ̀kẹsẹ̀ bàbá ti fọ̀nà àwa ẹsẹ̀ báyìí àgbọ́dọ̀ mú àwọn bàdàgà tí ò fẹ́ wà láfa àwọn tó jọba lé lórí nìyẹn bí bàbá Bọ́lá Ahmed Tinubu ṣe fẹ́ wà láfa wa tó jẹ pẹ́tì kò fẹ́ wà láfún wa o kò fẹ́ wà láfún wa o bàbá Tinubu yàn fẹ́ wà lá Ọlọ́run nínú mi o gbogbo gbèsè tá à ń gbé ní mọ́nítọ̀ wa pé òun ò fẹ́ kírímìnà kankan nù rìsáàbù pápá jùlọ ọmọdé àwọn tó ń jẹ òun fẹ́ wà lábá yẹn tàbá wà láwọn tó bá fira wọn lẹ̀ tó bá láwọn lè fèsì wọn ẹ jẹ́ ká sọpọ́tù wọn kó fèsì wọn ẹni ẹ̀rú bá ń bà kó súnkò mẹ́ àwọn tí wọ́n ń ṣe wàhálà ìwé ìpín ṣe kírímìnà oníṣẹ́ bọ́dà ìyẹn bí tiwa ni wọ́n tẹ̀lé mú wa wọ́n bá ti mú gbó tó ń mú kú mọ́ àwọn kan lọ pé wọ́n àwọn kéékèèké àwọn yẹn àwọn fíṣà ilé sọ wọ́n jọ wọn 17 years 15 years ọlọ́run bá àmọ́ ẹ wo DPO gbogbo ẹ̀ lélẹ́yìí kó sùn DPO gbogbo ẹ̀ nìyẹn DPO ipò ó tiẹ̀ òun ò ṣe kankan gbogbo ẹ̀ lélẹ́yìí ipò yẹn òun tún tẹ̀lé fún àyè DPO gbogbo ẹ̀ kò sùn rárá mo sọ fún CP wọn òun ò lọ sùn ó pàṣẹ ń gbọ́nú gbó lòun náà tẹ̀lé wa pẹ̀lú àwọn ará ti àwọn ará àwọn ti ẹni wíyẹ àjọ wọ̀ kalẹ̀ ni sísà mi ni ẹ̀rí àkọ́mọ̀dé ayé mi ọkùnrin obìnrin bí ọkùnrin ni sísà mi ni mo mọ̀ ìmọ̀ kó o lè rí àkọ́mọ̀dé àmì ni ọ̀rọ̀ yé gan tí bá ń bẹ́ẹ̀ lé mo jẹ́rìí pé gbogbo ìta báwọn yìí ní kàmọ̀ tó bẹ̀ ní tẹ́ tó máa ń sá sọ ọlọ́run dídé kí lọ́ọ́ bàjẹ́ gẹ́gẹ́ bí bàbá ṣe sọ ìgbésẹ̀ ti ń lọ gbogbo àwọn tó kù tá àti ìrìnnú gbọ́ àríwọ̀n láìpẹ́ fúnra wọn lọ́wọ́ àjù wọn lẹ̀
àwọn bàbá wa ní fúnra ara àlà yóò fòpọ̀ lẹ́ka ẹ jẹ́ ká jọ mọ púpọ̀ ọlọ́run ìjọba àjẹmọ́ dúpẹ́. ojú òní tí ọ òní ṣáájú àwọn bàbá rẹ lọ. Kí atọ́mú gbogbo wá sí ìdánidúró a fẹ́ gbọ́ ọ̀rọ̀ sókè ẹ jẹ́ kí gbogbo wa farabalẹ̀ fún bàbá kábíyèsí ẹ jẹ́ àfi kábíyèsí fún bàbá. Bàbá wọn bá wa sọ̀rọ̀ ó tó di pé a tún tẹ̀síwájú kábíyèsí náà. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo fi eléyìí ké olóyè Sunday Igboho dáadáa ní Ọlọ́run àdìgẹ́ ìṣàṣeyọrí èyí tí ẹ dáwọ́lé yìí náà kò ní wá láìpẹ́ láì dènà àgbọ̀rọ̀ yẹn ayọ̀ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa kọ́wọ́ rí gbogbo ẹ̀yin agbófinró ní ọlọ́pàá ní látọ̀rí dípò Igboho dípò Ogbópẹ̀ dípò Ogbó yẹn wọn. A dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín ẹ ṣe gan àfúnṣẹ́ ìlú gbẹ́tì ò ní bàjẹ́ òkè òkun lápapọ̀ ò ní bàjẹ́ Ọ̀yọ́ sì tún ní dàrú orílẹ̀-èdè Nàìjíríà ò ní bàjẹ́ a tún dúpẹ́ lọ́wọ́ ààrẹ wa President Bọ́lá Ahmed Tinubu ìyàkílẹ̀ ìyàkílẹ̀ gómìnà wa náà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Olúṣèyí ọmọ Mákindé nítorí ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀-èdè Nàìjíríà lénìí ó ti di pé kí olójú kó lajú ẹ̀ sílẹ̀ kẹlẹ́rú bẹ̀ gidi tó wo ológun olóyè sẹ́ni láti wá sílé pé ìlú mi kò gbọdọ̀ bàjẹ́ ládùúgbò mi kẹsẹ̀ pẹ́tì nìkan ni wọ́n lọ lọ́ba kó ń gbẹ́tì gbogbo ìsìnkú wọn lọ sákíláì sẹ̀kẹ̀tẹ̀rì láti wá ojútùú sí ọ̀rọ̀ ètò ààbò agbègbè wa mo sì nígbàgbọ́ pé Ọlọ́run á fún wọn ṣe ọwọ́ kù sí ọwọ́ ẹ̀yin ọmọ wa láti bá wọn fọwọ́sowọ́pọ̀ aṣáájú gbogbo ẹ̀yin akẹ́rẹ́tàfọ̀ gbogbo ẹ̀yin akẹ́dẹ́ ní o Àmọ̀tẹ́kùn ní o fìjìláńtẹ́ ní o ẹ bá wọn fọwọ́sowọ́pọ̀ láti lè ṣe àṣeyọrí iṣẹ́ yìí àwọn wá lóòótọ́ láti wá ṣiṣẹ́ láti wá kún wa lọ́wọ́ ṣùgbọ́n ẹ̀yin lẹ mọ̀ àti bú àti ró gbogbo agbègbè wa ẹ̀yin lẹ mọ̀ bí tí àwọn èèyàn burúkú yìí máa ẹ̀ tí mo sì nígbàgbọ́ pé ẹ ṣe bẹ́ẹ̀ láti jẹ́ kí Ọlọ́run fún alẹ́ lè ṣe láti yọ nínú ọmọ wa tí wọ́n gbé náà á darí bọ̀ aláyọ̀ láìpẹ́ láì jìnnà á bá aláyọ̀ á tó fojú sunkún ẹ̀ á fi rà burú. wọ́n ti tẹ̀lú ńlá síbi gan o. inú ìṣòro ẹjọ́ kò yẹ máa ṣiṣẹ́ yìí aláàlú ọ̀rá mi lára ẹ̀rọ àwọn ní aláàlú lára. lọ́dọ̀ àwọn yẹn tó kó bá wọn ní òwú ọ̀rọ̀ wọn. yes wọ́n fi lè fi jẹ́ ká sáré sáré dáńsì sí wọn. ilé gan di báàgì lọ́wọ́ ni. wọ́n ti rí fóònù. wọ́n ṣe mú wa ni.
wọ́n bá gbé dáadáa ọ̀dọ́ kù. ẹ bá ń tẹ̀sí gbé sílẹ̀ sí tán. Tu eléyìí náà. Bá ti tó síbi sọ. Sẹ́ni tó sí. Tó bá ti jẹ́ kó sì ń kẹ́ fún àwọn padà. Àbí? Àwọn ọmọ kéékèèké yẹn wọ́n burú gan. Wọ́n ò ṣe trust. Ilé ọmọ yìí tó bá ti fẹ́ bá orúkọ wájé lókun. Ilé wa gbogbo àwọn àní èyí tí mo sì gábàá kò sí ilé wa. Tí ilé bá fẹ́ bá orúkọ ilé wájé lókun. Ṣùgbọ́n ẹ jẹ́ ká sọ́mọ kan nísìn ọ̀wà ló ń ṣe. Ẹ jẹ́ ká wò. Wá sọ pé ṣé máa gbé inú rẹ̀ ló mọ̀. Má sọ pé àwọn ọmọ táwọn ṣe àwọn èèyàn ṣe pọ̀. This is one of the hideout of the Fulanis. Almost 30-minute drive to the main road. Àwọn kan gan ló ń dáná tí wọ́n sá lọ ni. Wọ́n kàn ń ṣayé lọ ń bí i. Ìjọba gbé ìlú lẹ́ẹ̀kan. Àwọn àgbà mi ni. Wọ́n dẹ̀ dá lulẹ̀ onírúurẹ̀ lọ, wọ́n kàn dẹ̀ ń yọlẹ̀ lọ.
bóyá palace ọ̀bọ tó fi ẹni tó fi jọba ni. wọ́n ń jẹun lọ́wọ́ gan ni. èrò tó wà ń bíbá ilé ẹ̀sìn. èrò tó wà ń bíbá ilé ẹ̀sìn. You dey find real Yoruba gist, culture, truth, and vibes. Na here e dey. Arole Baba 1010 Media. No dull am. Subscribe sharp sharp. mo jẹ́ ẹ̀jẹ́ fún orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà tó ń ṣàn fún wàrà àti fún oyin, ilẹ̀ tó kún fún àwọn akọni ọgbọ́n, ètò àti òye. Mo ṣe ìlérí gẹ́gẹ́ bí ọmọ ológo ilẹ̀ adúláwọ̀, ìtànṣán oòrùn láti la ayé já nílẹ̀ Áfíríkà, láti gbé ilẹ̀ Odùduwà lárugẹ. Mo fọwọ́ sọ̀yà pé n kò ní dalẹ̀ tàbí ṣọ̀tẹ̀ sí ìṣọ̀kan àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà. Èmi yóò fi gbogbo ipá, ọkàn, iṣẹ́, ọgbọ́n àti ìṣe mi sin orílẹ̀-èdè mi ní òtítọ́ àti lódodo títí ọjọ́ ayé mi. Gbogbo ìyànjú àwọn akọni tó ti lọ kò ní já sófo láti ọwọ́ mi títí dé ìrandíran tí ń bọ̀ lẹ́yìn. Mo ṣe ìlérí pé ẹ̀sìn tàbí ìṣèlú kò ní yà wá nílẹ̀ Odùduwà. Tó bá wáyé bẹ́ẹ̀, mo lè lo ọkàn ẹ̀jẹ̀ tó kù sára mi láti fi ṣègbè àti jàjàgbara fún orílẹ̀-èdè mi. Ilẹ̀ Odùduwà, èdè kan, àṣà kan àti ìṣe kan ló so wá pọ̀ láéláé lágbára Elédùwà.